Ṣẹyin náà ti gbọ́ Ṣọun Ogbomọṣọ tuntun ti wà Nipebi, ọjọ́ 7 ni yóò lò níbẹ̀. Pẹ̀lú bí ẹni tí àwọn afọbajẹ yàn gẹ́gẹ́ bí Ṣọun Ogbomọṣọ tuntun, ọmọọba Ghandi Afọlábí Láòyè ṣe fẹsẹ̀ múlẹ̀ tó nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó jẹ́ pé ọ̀kan pàtàkì nínú àwọn pásítọ̀ ìjọ rìdíìmù ló jẹ́ nílẹ̀ Amẹ́ríkà. Síbẹ̀ olùṣọ́ àgùntàn náà yóò ṣètùtù. Odidi ọjọ́ 7 ni yóò sì lò ní Ìpèbí fún ètùtù lọ́kan òjọ̀kan kí wọ́n tó dé e ládé gẹ́gẹ́ bí Ṣọun ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tuntun. Nítorí ipò ọba yìí lọmọọba Láòyè, ẹni tó jẹ́ pásítọ̀ tó ń darí ọ̀kan nínú àwọn ẹ̀ka ìjọ rìdíìmù tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ṣe kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí pásítọ̀ Olúmídé Ògúnjúìgbé sì rọ́pò ẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún ṣọ́ọ̀ṣì ńlá náà. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún yìí làwọn afọbajẹ ìlú Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ ètò láti fi ọmọọba Afọlábí jẹ Ṣọun ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Láàárọ̀ ọjọ́ Jímọ̀ ọ̀hún kan náà lọ́kùnrin pásítọ̀ ìjọ rìdíìmù tó fi ìlú Amẹ́ríkà ṣebùgbé yìí dé sí ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú bàálù aládàáni kan. Pápá ìṣeré iléèwé girama ìlú wọn, Ogbomọṣọ Grammar School, ní bàálù tó gbé wọ̀lú Ògbómọ̀ṣọ́ balẹ̀ sí. Gbàrà tó sì ti sọ̀kalẹ̀ nínú bàálù ló gba inú ààfin lọ, níbi tí àwọn afọbajẹ tí wọ́n ti múra sílẹ̀ fún ojúṣe láti gbé ọmọọba náà gorí àpèrè àwọn baba ńlá ẹ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ ètò tí wọ́n máa ń ṣe fún ọba tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ gorí ìtẹ́ fún un. Lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 2 oṣù kẹsàn-án yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣẹyin Mákindé fọwọ́ sí ìyànsípò Afọlábí lẹ́yìn tí àwọn afọbajẹ ti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè tó kúnjú òṣùwọ̀n láti ìdílé Láòyè, tí í ṣe ọ̀kan nínú àwọn ìdílé tó ń jọba ìlú Ògbómọ̀ṣọ́. Àmọ́ ṣá o, ṣáájú ètò tí wọ́n ń ṣe láti fi ọmọ oyè yìí jọba, nílé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ fún ìjọba ìpínlẹ̀ náà àtàwọn afọbajẹ tó sì dá wọn lọ́wọ́ kọ́ kí wọ́n jáwọ́ nínú ìgbésẹ̀ náà títí tí ìdájọ́ yóò fi wáyé lórí ẹjọ́ tí ìdílé ọba tuntun náà pè takò ó, tí wọ́n ní kì í ṣe òun lẹni tí àwọn fọwọ́ sí kó gorí ìtẹ́ bàbá àwọn. Tẹ́ ò bá gbàgbé, lẹ́yìn tí àwọn afọbajẹ mú Afọlábí gẹ́gẹ́ bí ẹni tí wọn yóò fi jọba, làwọn kan nínú ìdílé Láòyè tí Ṣọun tuntun yìí ti wá kọ̀wé ẹ̀hónú sí gómìnà Mákindé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti tako ìyànsípò ọmọọba Afọlábí Ghandi Ọláoyè gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ Ṣọun ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tuntun. Èyí wáyé lẹ́yìn tí ilé ẹjọ́ ti mú ọjọ́ 3 oṣù kẹwàá ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ náà. Nínú ìwé ẹ̀hónú aláwẹ́ méjì náà tí wọ́n kọ lọ́jọ́ 15 oṣù kẹjọ, èyí tí àwọn baálé 9 tí wọ́n jẹ́ olórí ìdílé ọ̀hún buwọ́lù, ni wọ́n ti sọ pé àwọn kò faramọ́ bí àwọn ìjọ ẹlẹ́sìn ṣe ń dá sọ́rọ̀ ìyànsípò Ṣọun àti bí wọ́n ṣe fẹ́ yan ẹni tí kò jẹ́ ìtẹ́wọ́gbà fún ìlú sípò. Ìdílé Láòyè fìdí ẹ̀ múlẹ̀ pé ìlànà láti yan Ṣọun tuntun ló kún fún ọ̀pọ̀lọpọ̀ àìṣòótọ́, rìbá gbígbà àti lílo agbára lé àwọn afọbajẹ lórí. Èyí tó burú jù níbẹ̀ ni ti ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n gbé wọ̀ ọ́. Wọ́n ní ẹbí ọ̀hún lágbára láti fa ẹni tí ipò ọba kàn kalẹ̀ láì jẹ́ pé àwọn ẹlẹ́sìn dá sí i. Àwọn ìdílé yìí tún fẹ̀sùn kan ọmọọba Ghandi Ọláoyè àtàwọn afọbajẹ pé wọ́n ń gba rìbá, wọ́n sì rọ gómìnà láti fagilé ìgbésẹ̀ tí wọ́n fi fa ọba tuntun yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ Ṣọun Ògbómọ̀ṣọ́, kí wọ́n sì pàṣẹ pé kó bẹ̀rẹ̀ ètò míì lákọ̀tun. Lára ìṣedédé tí wọ́n sọ pé ó wà nínú ìgbésẹ̀ náà ni bí Ọláoyè ṣe fún àwọn afọbajẹ àti ìgbìmọ̀ tó ṣàyẹ̀wò yìí ní àbẹ̀tẹ́lẹ̀, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn kan kọ̀ ọ́ nítorí ọ̀wọ̀ tí wọ́n ní fún ìlú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n àwọn afọbajẹ sọ pé àwọn kò mọ̀ pé ilé ẹjọ́ kankan ti dájọ́ tako ìgbésẹ̀ tí àwọn ń gbé láti fi ọba tuntun jẹ. Aláròyé gbọ́ pé ọmọọba Ọláoyè ti wà Nípèbí báyìí o, níbi tí wọn yóò ti ṣètùtù àtàwọn ètò gbogbo fún un. Ó sì ṣeé ṣe kó jẹ́ pé tó bá ti ń parí ọjọ́ 7 tó yẹ kó lò níbẹ̀ ni wọn yóò jáwé oyè lé e lórí gẹ́gẹ́ bí Ṣọun Ògbómọ̀ṣọ́ tuntun. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.